Olókun. Olókun. Kí gan nìgbàgbọ́ Yorùbá nípa olókun? Ǹjẹ́ ọkùnrin ni olókun àbí obìnrin? Àwọn kan nígbàgbọ́ wípé ọkùnrin ni olókun. Bẹ́ẹ̀ àwọn kan nígbàgbọ́ pé obìnrin ni olókun. Ìtàn méjèèjì màá fẹ́ ká jọ gbé yẹ̀wò láàrin ìṣẹ́jú péréte. Ṣáájú ìbà lọ́wọ́ Olódùmarè, ọ̀gbàgbà ńlá, olókìkí láéláé, abánimúlẹ̀ mọ́ dání ọ̀rọ̀mọlájò tó ń wọlé dọmọ, ọ̀rọ̀mọlájò tó ń ṣáájú ọmọ dájò, ọba tí kì í gbè lẹ́yìn alábòsí, moríbà rẹ̀ o. Olókun. Olókun. Kí gan là ń pè ní olókun? Òòṣà ni olókun. Ọ̀kan lára àwọn òòṣà gbòógì nígbà wáṣẹ̀ ni olókun. Olókun jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òrìṣà ṣàǹkóṣàǹkó. Ká tó dálé ayé rárá lolókun ti wà nísàlẹ̀ òkun. Olókun ò ṣẹ̀ṣẹ̀ dé o. Torí pé kí ni? Yàtọ̀ sí ayé táwa wà yìí, ayé kan tún ń bẹ nínú òkun. Ìgbàgbọ́ kan jẹ́ ó mọ́ yé wa wípé Iyemọja ní í ṣe aya olókun, pé ọmọ tí wọ́n sì bí fúnra wọn ni ajé, ni wọ́n fi ń pe ajé ní ajé olókun. Ó túmọ̀ sí wípé olókun ni ó ní ajé, ajé olókun. Asọ̀rọ̀dayọ̀. Ìyẹn ò bá wọn. Ìgbàgbọ́ kan tún wá jẹ́ ó mọ́ yé wa wípé obìnrin ni olókun, wípé aya Odùduwà ni nígbà wáṣẹ̀, póun sì níyàwó àkọ́kọ́ tó Odùduwà fẹ́ nígbà wáṣẹ̀. Ààyò ló sì jẹ́ lẹ́ẹ̀dẹ̀ Odùduwà nígbà wáṣẹ̀. Ó dáa. Ìtàn wo wá ló da Olókun àti Ọbàtálá ọba táàṣà, ọba takuntakun tí ń bẹ lóde Ìrànjẹ́ papọ̀ nígbà wáṣẹ̀? Mò ń bọ̀ ń bẹ̀. Àmọ́ ẹ jẹ́ kí n yànnà náà nǹkan tí à ń pè ní olókun. Òòṣà ajé ni olókun. Òòṣà ìlera tó péye ni olókun fún gbogbo àwọn olùsìn rẹ̀ tọkàntọkàn. Òòṣà ọlá ni olókun. Gbogbo nǹkan tí wọ́n ń pè ní òkun pátápátá, olókun ni a fi ṣe olùkápá ní orí ẹ̀. Àti gbogbo odò ni wọ́n fi ń pè ní olókun, ẹni tó ní òkun. Olókun sàn ní adé. Kí wá ni wọ́n ń pè ní sàn ní adé? Yín ò ní pé ẹni tó ní adé, ẹni tó ládé gbogbo lọ́balọ́ba. Olókun sàn ní adé. Ó dáa. A máa sọ̀rọ̀ nípa ajé náà láìpẹ́, àmọ́ kí n mẹ́nu bà ní ṣókí. Àwọn kan ń bẹ tó jẹ́ pé tí wọ́n bá jáde, wọ́n ní alájé ni ẹ́ o, igbá kan àwo kan, ìkòkò bàbá sásùn, ẹ wo olókun. Kì í ṣe pé wọ́n gangan lolókun o. Kò sẹ́ni tí kò ní orísun. Ó kàn lè jẹ́ pé orísun rẹ bóyá nú òkun ló ti wá. Tó o jẹ́ ọ̀kan lára àwọn ọmọ olókun. Ọmọ olókun ò lóǹkà. Wọ́n ń bẹ káàkiri gbogbo àgbáláyé. Torí kò síbi tó kùn ò sí. Ìyẹn ò bá wọn. Ìtàn tó wá da Ọbàtálá, ọba táàṣà, ọba takuntakun tó ń bẹ lóde Ìrànjẹ́ àti olókun papọ̀ ni mo fẹ́ ká mẹ́nu bà. Nígbà wáṣẹ̀, àwọn èèyàn ṣàṣemáṣe sí olókun. Olókun bínú, nínú ìbínú rẹ̀ ó pinnu láti jẹ gbogbo nǹkan tó ń jẹ́ ìran èèyàn run. Ó ru sókè bí ẹlẹ́gbára. Òkun dìde láti lọ bo ìran èèyàn mọ́lẹ̀. Àwọn ọlọ́gbọ́n olóye, àwọn onímọ̀ onílàákàyè, àwọn alárògún tó wà nítòsí, wọ́n kúnlẹ̀ wọ̀, wọ́n rawọ́ rasẹ̀ sáwọn òòṣà pé kán wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ olókun. Ìbòsí wọn dọ́dọ̀ Olódùmarè, ìbòsí wọn dọ́dọ̀ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀, ìbòsí wọn dọ́dọ̀ àwọn òòṣà ṣàǹkóṣàǹkó tí ń bẹ ní ìsálú ọ̀run. Torí a ní ìsálú ayé àti ìsálú ọ̀run. Ìsálú ayé la wà, ìsálú ọ̀run ń bẹ ní sánmọ̀. Olókun. Nígbà tí ìbòsí àwọn èèyàn tó dọ́dọ̀ Odùduwà,
Odùduwà pé Ògúnláká ayé ọ̀sìn mọ́lẹ̀ ẹ̀dùn àjólúwọ̀nran àlùjànnú ònú ìgbẹ́ kòókò odò tí ń rú wìmìwìmì wípé kó ṣe ẹ̀wọ̀n táwọn eléèbó pè ní chain. Odùduwà wá wò pé òòṣà wo ló gbójú ló gbóyà tó kojú Olókun. Ọbàtálá ni. Ọbàtálá lòòṣà tó gbójú tó gbóyà tó sì gbónu tó lákàkì. Ọbàtálá nìkan kọ́ ni òòṣà tó jálákíkanjú o, àmọ́ Bàtálá ló dìde wípé òun ṣetán láti lọ kojú Olókun. kọ́bàtálá tó sọ pé òun dé sálú ayé, Olókun ti súnmọ́ àwọn èèyàn tán, ó ti fẹ́ rúbò wọ́n mọ́lẹ̀. Ọbàtálá dá dúró. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pitú fúnra wọn. Wọ́n ń pidán fúnra wọn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ó di fitafita wọnú òkun lọ hàì. Ọbàtálá láǹfààní láti de Olókun mọ́ jìgúnjìgún ìsàlẹ̀ òkun. Elédùmarè ìbà rẹ o. Elédùmarè ìbà rẹ. Ó de Olókun mọ́ jìgúnjìgún ìsàlẹ̀ òkun ní òkun ò fi kógun jàwọn èèyàn ńgbà náà lọ́hùn-ún. Ẹ gbọ́ mi yé, àbẹ́ ń sùn, ẹ má sùn lásìkò yìí. Ìtàn yìí ẹ jẹ́ kí àwọn ọmọ kéékèèké gbọ́, torí ìtàn ilẹ̀ Yorùbá ti ń parun. Kò sì gbọ́dọ̀ bàjẹ́, kò ní bàjẹ́ lórí èmi Àrẹ̀mú Ìkó Olókun Ọ̀la ọmọ Olúgbọ̀n Sáàkín. Mo ti sọ̀tàn tó jẹ́ ó yé wa wípé Iyemọja la mọ̀ gẹ́gẹ́ bí aya Olókun, tó sì jẹ́ pé ajé lọmọ Olókun. Mo ti sọ̀tàn níwọ̀nba ní ṣókí tó jẹ́ ó yé wa wípé Odùduwà lọ́kọ Olókun. Ẹ rí i pé ìtàn kan jẹ́ ó mọ̀ yé wa pé ọkùnrin lolókun, ìmí ìtúnjẹ́ ó mọ̀ yé wa wípé obìnrin lolókun. Iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí Olókun, torí a kì í pé gọ̀, a máa ń pé gbọ́n ni. Kò sẹ́ni tó rí tán, kò sẹ́ni tó mọ̀ tán. Ojoojúmọ́ là ń gbélé ayé kọ́gbọ́n sí i. Ọjọ́ téèyàn bá sì dẹ́kun wíwá mọ̀, ọjọ́ náà lolúwa rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rì sínú alagbalúgbú omi ayé o. Ẹ rí i pé ìtàn ti pín sí méjì. Olókun nìkan ni òòṣà tó jẹ́ wípé àríyànjiyàn ń wáyé lórí wípé ṣé akọ ni àbábo. Ṣé ká wá sọ wípé akọ ìṣàbò lolókun ni? Ṣé ká sọ wípé akọ ni Olókun ni? Àbí ká sọ pé abo ni Olókun? Ìpàdé tún di inú apá kejì lórí YouTube ti fídíò yìí. Ẹ gbìyànjú kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ share. Kò ní bàjẹ́ o. Bàbá Ìbàdàn lèmi jẹ́ Injú Olódùmarè tí ò ṣe fi gígùn. Èmi a máa pé ẹyin táyé òdín jẹ, dandan ni kó dùn òròmọdìẹ. Òròmọdìẹ táyé ò pa jẹ, dandan ni kó dàkúkọ. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tó láyé, ẹjá yìí ó gbà mí nú ayé o. Èyí tí mo wí yìí ẹ má fi bí mi, adániwáyé ló gbẹnu mi wí. Káṣà àti ṣe Yorùbá mọ́ bàjẹ́, kéde wa mọ́ parun. Ó dọwọ́ èmi rẹ o. Ire.